Ilé Ẹjọ Kòtẹ Milọ Rùn Fòntẹ lu Ìdájọ Ikú Fún Ramon Adedoyin fún ipa tó mà kó nínú ikú Timothy Adégòkè. Ẹ̀gbọ́n àti àbúrò jóná mọ́lé o, bàbá di èrò ilé ìwòsàn l'Ondo. Èèyàn 18 pàdánù ẹ̀mí wọn nínú ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ nílùú Ìlọrin o. Ilé Ẹjọ Kòtẹ Milọ Rùn Fòntẹ lu Ìdájọ Ikú Fún Ramon Adedoyin fún ipa tó mà kó nínú ikú Timothy Adégòkè. Ilé Ẹjọ Kòtẹ Milọ Rùn nílùú Àbújá ti fòǹtẹ̀ lu ìdájọ́ ikú o fún adarí iléeṣẹ́ ilé ìtura Hilton Hotel ní Ileife ní ìpínlẹ̀ Ọ̀ṣun, dókítà Rahmon Adedoyin, lórí ọ̀rọ̀ ìṣekúpani akẹ́kọ̀ọ́ fáyítì OAU yẹ Timothy Adégòkè tó mà kú sí ilé ìtura rẹ̀. Ilé Ẹjọ Kòtẹ Milọ Rùn tó jókòó nílùú Àkúrẹ́ ní ọjọ́bọ̀ Thursday fi òǹtẹ̀ lu ìdájọ́ ikú èyí tí ilé ẹjọ́ gíga ti ìpínlẹ̀ Ọ̀ṣun ti dá tẹ́lẹ̀ fún Adédoyin o láti ọjọ́ 29 oṣù kẹwàá ọdún 2024. Òun ní Ilé Ẹjọ Kòtẹ Milọ Rùn ó mà ló máa ṣe àgbékalẹ̀ ìdájọ́ náà kí ó tó kà á lánàá ọjọ́bọ̀ Thursday ọjọ́ 23 oṣù kínní ọdún yìí. Ilé Ẹjọ Kòtẹ Milọ Rùn nílùú Àkúrẹ́ o ó mà sọ pé a dúró lórí ìdájọ́ ilé ẹjọ́ gíga ìpínlẹ̀ Ọ̀ṣun lórí ọ̀rọ̀ yìí. Fún ìdí èyí, Ilé Ẹjọ Kòtẹ Milọ Rùn ó yí ẹjọ́ Adédoyin ó yí dànù. Ilé Ẹjọ Kòtẹ Milọ Rùn sọ pé kò sí àṣìṣe nínú ìdájọ́ ilé ẹjọ́ gíga ti ìpínlẹ̀ Ọ̀ṣun tó dájọ́ ikú fún gbajúgbajà oníṣòwò Adédoyin o. Ilé ẹjọ́ ní ìdájọ́ ikú ti ilé ẹjọ́ gíga ìpínlẹ̀ Ọ̀ṣun tó mà dá tẹ́lẹ̀ fún Adédoyin ó mà tọ̀nà lábẹ́ òfin pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀, àmọ́ Ilé Ẹjọ Kòtẹ Milọ Rùn ó fagilé ìdájọ́ ilé ẹjọ́ gíga ìpínlẹ̀ Ọ̀ṣun tó gbẹ́sẹ̀ lé ilé ìtura Hilton Hotel tó jẹ́ ti Adédoyin. Bákan náà, ó ní Ilé Ẹjọ Kòtẹ Milọ Rùn ó mà ló mà tó fagilé ìdájọ́ ilé ẹjọ́ gíga o tó pàṣẹ pé kí ọ̀gbẹ́ni Adédoyin kó máa sanwó ilé ẹ̀kọ́ àwọn ọmọ olóògbé Timothy Adégòkè ní oṣù kọkànlá ọdún 2021. ó ní ìròyìn ikú Timothy mà jáde lẹ́yìn tí wọ́n rí òkú rẹ̀ ní ilé ìtura Hilton Hotel nílùú Ileife tó wà. Kí Ọlọ́ọ̀ba Elédùmarè kó ṣàánú. Ìròyìn tún tẹ̀síwájú. Ẹ̀gbọ́n àti àbúrò wọn jóná mọ́lé o, bàbá di èrò ilé ìwòsàn l'Ondo. Ọjọ́ burúkú èṣù gbomimu ó ní ọjọ́rú ọ̀sẹ̀ yìí mà jẹ́ lágbègbè Olúwatúyì nílùú Àkúrẹ́ o bí ẹ̀gbọ́n àti àbúrò bí wọ́n ṣe jóná mọ́lé o. Ìjàmbá iná náà ó mà ló mà wáyé ní dédé aago 1 sáànà ló mà jó tó jẹ́ pé gbogbo dúkìá tó wà ńbẹ̀ pátá ó mà ló mà di eérú o. Àwọn ọmọdé náà Jẹ́nsì ẹni ọdún 3 àti Jenlight ẹni ọdún 5 ó ní wọ́n mà jóná mọ́lé bí ó tiẹ̀ jẹ́ pé gbogbo àwọn olùgbé agbègbè náà ó ní wọ́n sa gbogbo ipá wọn láti dóòlà ẹ̀mí àwọn ọmọ náà, ṣùgbọ́n yàrá tí wọ́n wà òun ló ti wà ní títìpa o. Gẹ́gẹ́ bí àwọn olùgbé agbègbè náà gẹ́gẹ́ bá ṣe sọ, ìyá àwọn ọmọ náà ó mà ló mà tì wọ́n mọ́ yàrá tó sì lọ sí ọjà láì bìkítà ipò tí àwọn ọmọ náà yóò wà títí tí yóò fi dé láti ọjà náà. Wọ́n ṣàlàyé pé ẹnìkan mà ló kọ́kọ́ rí iná náà ṣùgbọ́n kò lérò pé àwọn ọmọdé lè wà nínú ilé tí ìjàmbá náà tó ti wáyé o lásìkò tí ó rí iná ọ̀hún. Ọ̀kan lára àwọn aládùúgbò Ibrahim ó mà ṣàlàyé pé ṣe ni wọ́n dédé gbọ́ ariwo àwọn ọmọ náà láti inú yàrá, ṣùgbọ́n gbogbo akitiyan láti pa iná yìí kí wọ́n lè dóòlà ẹ̀mí àwọn ọmọ náà ó mà ló mà já sí pàbó. Ibrahim sọ pé ó ṣeéṣe kí ìyá àwọn ọmọ náà kó tan gáàsì sílẹ̀ kí ó tó kúrò nílé. A sa gbogbo ipá wa láti wọ inú ilé náà ṣùgbọ́n pàbó báyìí mà ló já sí o. Lẹ́yìn èyí ńlá pé àjọ panápaná láti ràn wá lọ́wọ́ o, ṣùgbọ́n pàbó náà ni gbogbo rẹ̀ já sí. Ìṣẹ̀lẹ̀ yìí mà ló jẹ́ ìyàlẹ́nu ńlá fún gbogbo àwọn olùgbé Olúwatúyì bí wọ́n ṣe bá bàbá ọmọ náà bí wọ́n ṣe bá a kẹ́dùn. Àwọn olùgbé agbègbè náà wọ́n ṣàlàyé pé bàbá àwọn ọmọ náà ó mà dákú ni o ní kété tó rí òkú àwọn ọmọ rẹ̀ tí wọ́n sì gbé lọ sí ilé ìwòsàn fún ìtọ́jú. Èèyàn 18 pàdánù ẹ̀mí wọn nínú ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ nílùú Ìlọrin o. Wọ́n ló kéré tán èèyàn 18 mà ló pàdánù ẹ̀mí wọn lánàá yìí níbi ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ tó mà ṣẹlẹ̀ nílùú Ìlọrin ní ìpínlẹ̀ Kwara. Ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ náà ó mà ló mà wáyé ní nǹkan bíi aago 4 ìrọ̀lẹ́ àná ní ọjọ́rú Wednesday tí ń ṣe ọjọ́ 22 oṣù kínní ọdún 2025 yìí. Òpópónà márosẹ̀ Yẹnkọrin sí oko olówó ni ìṣẹ̀lẹ̀ náà ti wáyé o. Ọ̀pọ̀lọpọ̀ màálù ó mà ló mà bá ìṣẹ̀lẹ̀ náà lọ. Ọ̀kan lára àwọn tíṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ náà tó mà sojú wọn, ọ̀gbẹ́ni Jamiu Ayinde, ó mà sọ̀rọ̀
nípa ìṣẹ̀lẹ̀ náà. Ó sọ pé ọkọ̀ àjàgbé tó kó màálùú àti èèyàn tó kó wọn bọ̀ láti òkè ọya ó màlúmọ̀ lọ kọlu ọkọ̀ àjàgbé míì àti ọkọ̀ akérò tó ń bọ̀ láti oko olówó. Nínú ọ̀rọ̀ rẹ̀, alukoro àjọ tó mójútó ìgbòkègbodò ọkọ̀ lójú pópó ní ìpínlẹ̀ Kwara Kwatma ọ̀gbẹ́ni Ọláwuyì ó mà sọ pé ìṣẹ̀lẹ̀ náà ó mà bani lọ́kàn jẹ́ púpọ̀. Ó wá pàrọwà sáwọn ọlọ́kọ̀ láti máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ lójú pópó. Ọ̀gbẹ́ni Ọláwuyì ó fìdí ẹ̀ múlẹ̀ pé èèyàn 18 òun ló bá ìṣẹ̀lẹ̀ náà lọ. Lásìkò tó ń sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà, ọ̀gá àgbà àjọ tó mójútó ìgbòkègbodò ọkọ̀ ẹnjiníà Michael Bámidélé ó wá pàrọwà sáwọn ọlọ́kọ̀ lópòpónà márosẹ̀ Yẹnkọrin láti máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ lópòpónà náà. Ẹnjiníà Bámidélé ó wá bá àwọn mọ̀lẹ́bí àwọn tó pàdánù ẹ̀mí wọn, ó bá wọn kẹ́dùn lórí ìṣẹ̀lẹ̀ náà. Àdúàgbàolúwatóyìn lóníròyìn yín. Ẹ ṣé púpọ̀ tí ẹ̀ ń wo Ẹ̀yà Yorùbá TV o.